ní ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn la gbọ́rọ̀ ìgbé ọmọ tuntun jòjòló àlejò ayé ìlú kan tún gbajúgbajà ní ìpínlẹ̀ Ògùn ìdílé tí ọmọ tuntun ọ̀hún yà sí jẹ́ ìdílé ọba ìlú tó gbàlejò ayé yìí wà lápá gúúsù ìlà oòrùn Yewa ìdí rèé tí gbogbo ayé pátápátá fi ń kí wọn kú oríire ayọ̀ abara bíntín àwọn ládéládé lóyèlóyè àwọn ọ̀tọ̀kùlúùlú àti gbogbo àgbáyé lápapọ̀ ló ń kí wọn kú oríire tí wọ́n sì ń ṣe kábíyèsí fún àlejò ayé yìí torí ìdílé ọba ìlú ni àlejò ayé yìí yà sí àlejò ayé yìí bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ United African Methodist Primary School nílùú Ìbèṣè Yewa North Local Government lọ́dún 1986 ó lọ sílé ẹ̀kọ́ Asákànràn Grammar School Ìbèṣè Olúwaṣọ High School Ìmáṣàyí tí ó sì parí ẹ̀kọ́ ẹ̀ sí Fágbó Community High School ní ìpínlẹ̀ Ondo ìyẹn nílùú Ondo látàrí àwọn ìdí kan àti ìkejì mo ń sọ díẹ̀ lára ìtàn His Royal Majesty Ọba Olúwarótìmí Olúwaṣèyí Múléró Elúfẹ́milọ́ba Ọlọ́kọjọ́bí 3 Aboro tìlú Ìbèṣè Yewa ní ìpínlẹ̀ Ògùn Ọba Olúwarótìmí tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ kábíyèsí lọ sílé ẹ̀kọ́ gíga ti Ondo State Polytechnic tó ti di Rufus Giwa Polytechnic Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo kábíyèsí kẹ́kọ̀ọ́ nípa okòwò ìyẹn Business Administration and Management kábíyèsí tẹ̀síwájú lọ sí ilẹ̀ olómìnira Benin Republic wọ́n lọ sílé ẹ̀kọ́ Ezai níbi tí kábíyèsí ti kẹ́kọ̀ọ́ gboyè Bachelor of Science BSc kábíyèsí tún ní Masters nínú Business Administration MBA àlejò ayé yìí bá ìdílé Ọlọ́kọjọ́bí Omíyalé Múléró ti ìlú Ìbèṣè lálejò orúkọ bàbá ẹ̀ ní ọmọọba Isaac Babátúndé Múléró nígbà tí orúkọ yẹn jẹ́ Dickness Alice Adùnní Múléró tí màmá náà sì wá láti ìdílé Táíwò Agbójúogun Àfikún Ayélọ́tán Òkè Ìlẹ́mọ Royal Family tìlú Ìmáṣàyí His Royal Majesty Aláyélúwà Ọba Olúwarótìmí Olúwaṣèyí Múléró Elúfẹ́milọ́ba Ọlọ́kọjọ́bí 3 Aboro tìlú Ìbèṣè Yewa ní ìpínlẹ̀ Ògùn jẹ́ ẹni tó ní ètò gidigidi tó múra síṣẹ́ tó ní àfojúsùn pẹ̀lú gbẹgbajúgbajà káàkiri àgbáyé kábíyèsí ní àfojúsùn láti kó ipa ribiribi nínú ìgbésí ayé àwọn ènìyàn láì fi ti ọjọ́ orí ẹ̀sìn ẹ̀yà àbẹ̀rù ipò tó wà ṣe torí pé kábíyèsí nígbàgbọ́ nínú kíkó àkóyawọ́ òdodo àti pínpín ire kábíyèsí darapọ̀ mọ́ ọlọ́kan-ò-jọ̀kan àwọn ẹgbẹ́ òjẹ̀gbẹ́ kábíyèsí jẹ́ ọ̀kan lára àwọn Certified Institute of Purchasing and Supply Management of Nigeria kábíyèsí tún jẹ́ ọ̀kan lára àwọn Chartered Institute of Human Resources Management and Development pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òjò ẹgbẹ́ ọgbà òjọgbà lórílẹ̀‐èdè yìí àti lókè òkun kábíyèsí His Royal Majesty Ọba Olúwarótìmí Olúwaṣèyí Múléró Elúfẹ́milọ́ba Ọlọ́kọjọ́bí 3 Aboro tìlú Ìbèṣè Yewa nípínlẹ̀ Ògùn wọ́n ti ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́kan-ò-jọ̀kan iléeṣẹ́ bíi Summit Global Service ní ẹ̀ka IT lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo ìyẹn ní Ministry of Agriculture kábíyèsí ṣiṣẹ́ nílé ìfowópamọ́ Skybank PLC ní ẹ̀ka wọn tó wà ní ìhà gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà South West Regional Office Agodi Ìbàdàn Ọ̀yọ́ State àti ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Ẹdẹ Ọ̀ṣun State Aláyélúwà Ọba Olúwarótìmí Olúwaṣèyí Múléró Elúfẹ́milọ́ba Ọlọ́kọjọ́bí 3 ní ìrírí tó pọ̀ débi pé wọ́n tún ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí ètò gbogbo lábẹ́lé ìyẹn Ministry of Interior lólùlù ilẹ̀ wa Àbújá gẹ́gẹ́ bí Intelligent Officer kábíyèsí náà dá iṣẹ́ tara wọn sílẹ̀ eléyìí tó sì pé wọ́n ní iléeṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun kábíyèsí ni Chief Executive Officer ìyẹn CEO fún Akis Global Link tí olú-iléeṣẹ́ wọn wà ní Gbàgádà ní ìpínlẹ̀ Èkó kábíyèsí tún ni olùdarí ìyẹn Managing Director fún Facemat Laundry Service tó wà ní Parkcastle Town Dundalk Canton Loop ní Island ìyẹn nílẹ̀ òkèèrè kábíyèsí fẹ́ràn láti máa ṣiṣẹ́ tọkàntọkàn pàápàá jùlọ okòòwò ṣíṣe èyí tó ṣokùnfà àṣeyọrí láti dá iléeṣẹ́ tara wọn sílẹ̀
tí ó sì tàn káàkiri àgbáyé. Kábíyèsí nímọ̀ nípa bá a ti ń bá ní í ṣe pọ̀ pẹ̀lú oníbàárà, èyí jẹ́ kí wọ́n ní àkọsílẹ̀ má lè gbàgbé nílé ìfowópamọ́ Skybank PLC. Kábíyèsí ní òye ìgbọ́niyé dáadáa, èyí tó jẹ́ kí àṣeyọrí tó lọ́ọ̀rí wá wọn rí nígbà tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Ministry of Interior nílùú Àbújá. Wọ́n ní behind a successful man there must be a good and a successful human. Kábíyèsí ṣe ìgbéyàwó pẹ̀lú olórí Ọmọlọ́lá Bọ́sẹ̀dé Múléró tí Ọlọ́run sì fi àdùn sí ìgbéyàwó wọn pẹ̀lú àwọn ọmọ alálùbáríkà, torí pé ìyàwó alálùbáríkà èmi kábíyèsí fẹ́. Kábíyèsí fẹ́ràn láti máa kàwé, máa wo àwọn nǹkan ọ̀tun tó ń ṣẹlẹ̀ jákèjádò àgbáyé lórí ẹ̀rọ ayélujára. Kábíyèsí tó fẹ́ràn ìrìn àjò débi pé wọ́n ti lọ sí oríṣiríṣi orílẹ̀-èdè lágbàáyé. Bẹ́ẹ̀ kábíyèsí ní ìgbàgbọ́ nínú àwọn nǹkan wọ̀nyí. His Royal Majesty Ọba Olúwarótìmí Olúwaṣèyí Múléró Ìlúfẹ́milọ́ba Ọlọ́kọjọ́bí 3 Aboro tìlú Ìbẹ̀ṣẹ̀yẹwà ní ìpínlẹ̀ Ògùn nígbàgbọ́ pé ìgbàgbọ́ rẹ ní gbogbo ilẹ̀ Yewa lápapọ̀. Kábíyèsí ní ìgbàgbọ́ wípé o nílò láti kó ipa tirẹ̀ láti ran àwọn ènìyàn lọ́wọ́. Mélòó la sọ, mélòó la wí, kò síye tá a sọ nínú ìyìn àdípèlé, kò síye tá a sọ nípa ìtàn ìgbésí ayé His Royal Majesty Ọba Olúwarótìmí Olúwaṣèyí Múléró Ìlúfẹ́milọ́ba Ọlọ́kọjọ́bí 3 Aboro ti ìlú Ìbẹ̀ṣẹ̀yẹwà ní ìpínlẹ̀ Ògùn. Tá a bá wá rí ẹnikẹ́ni tó ń lọ ságbègbè Yewa, ẹ bá ń fẹsẹ̀ kan yà ní ààfin Aláyélúwà Ọba Olúwaṣèyí Olúwarótìmí Múléró Ìlúfẹ́milọ́ba Ọlọ́kọjọ́bí 3 Aboro tìlú Ìbẹ̀ṣẹ̀ kẹ̀kẹ́ kábíyèsí kú ti ayẹyẹ ọjọ́ òbí òní. Gbogbo ládéládé lóyè lábẹ́ His Royal Majesty Ọba Dr. Kẹ́hìndé Gbadéwọlé Olúgbélé Olútìlú Ìlaró, the paramount ruler ti gbogbo ilẹ̀ Yewa lápapọ̀. Wọ́n kí kábíyèsí kú ayẹyẹ ọjọ́ òbí òní. Gbogbo àwọn olóyè pátápátá láàfin Aboro ló ń kí kábíyèsí Aláyélúwà Ọba Olúwarótìmí Olúwaṣèyí Múléró Ìlúfẹ́milọ́ba Ọlọ́kọjọ́bí 3 Aboro tìlú Ìbẹ̀ṣẹ̀ kú ayẹyẹ ọjọ́ òbí òní. Lára wọn ni Right Honourable Surajudeen Adékúnbí tí wọ́n jẹ́ former speaker Ogun State House of Assembly, tí wọ́n tún jẹ́ máyégún ti ìlú Ìbẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ la rí Chief Evangelist Abiodun Fárẹ̀mí Amos JP tí wọ́n jẹ́ akọ̀gun ti ìlú Ìbẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ la rí Olóyè Dáúdà Ọlábìntán aláṣẹ àti olùdásílẹ̀ ilé ìtura Ìnásùà Hotel tí wọ́n tún jẹ́ amúlùdùn tìlú Ìbẹ̀ṣẹ̀. Chief Mrs. Olúwaṣeun Adékúnbí yèyé máyégún ti ìlú Ìbẹ̀ṣẹ̀. Olóyè Sulaiman Ọládìtàn Àràbà ti ìlú Ìbẹ̀ṣẹ̀. Olóyè Adéníyì Ìdòwú tí wọ́n jẹ́ akéwèjẹ́ ti ìlú Ìbẹ̀ṣẹ̀. Olóyè Solomon Dúrójayé Àgbàakin ti ìlú Ìbẹ̀ṣẹ̀. Gbogbo àwọn olóyè pátápátá láàfin Aboro tìlú Ìbẹ̀ṣẹ̀ ẹni wọ́n ń kí kábíyèsí o kú ti ayẹyẹ orí kádún ìyún ti ọjọ́ òbí èní. Wọ́n ṣe ládùúrà pé ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé láàyè àti láàyè rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn gbajúgbajà olóṣèlú tí wọ́n ń ké kábíyèsí kú ayẹyẹ ọjọ́ òbí èní. Lára wọn láti rí Sẹ́nẹ́tọ̀ Ọlábìlẹ́kan Solomon Adéọlá Yáàyì, ọmọ tó Yáàyì, aṣojú gúúsù ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ààrẹ Honourable Ọláolú Ọlábìntán, Honourable Commissioner for Budget ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ ni Honourable Babátúndé Ọláòtán tí wọ́n jẹ́ Special Advisers gómìnà ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ òṣèlú. Bẹ́ẹ̀ ni Honourable Bóyèga Nasiru Isiaka tí wọ́n jẹ́ aṣojúṣòfin Yewa North Ìmẹ̀kọ Àfọ̀n nílé ìgbìmọ̀ aṣojúṣòfin l'Àbújá. Honourable Isiaka Abiodun Akínládé tí wọ́n jẹ́ aṣojú-ṣòfin Yewa South Ìpòkíà nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin l'Àbújá. Bẹ́ẹ̀ ni ọlọ́kan-ò-jọ̀kan àwọn olóṣèlú tí wọ́n ń kí kábíyèsí kú ayẹyẹ yìí ti ọjọ́ òbí èní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ gbajúgbajà àti ọ̀tọ̀kùlúùlú ni wọ́n ń kí kábíyèsí His Royal Majesty Ọba Olúwarótìmí
Olúwaṣèyí Múléró Ìlúfẹ́mi lọ́ba ọlọ́kọ́jọbí 3 Aboro ti ìlú Ìbèṣè kú ayẹyẹ ọjọ́ òbí èní. Àrí Brigadier General Olúfẹ́mi Ayọ̀délé Dàda. Bẹ́ẹ̀ ni ẹni tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì gẹ́gẹ́ bí Assistant Inspector General of Police Dr. Adérántí Káyọ̀dé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ̀kùlú ìlú eléyìí tí wọ́n ń kí kábíyèsí kú ayẹyẹ ọjọ́ òbí èní. Bẹ́ẹ̀ làwọn gbajúgbajà adẹ́rìn pòṣónú àti àwọn òṣèré orí ìtàgé tí wọ́n ń kí kábíyèsí kú ayẹyẹ ọjọ́ òbí èní. Lára wọn láti rí Alhaj Taiwo Hasan Ògùnbọ̀ ọmọ kúlódò, àrí Sheriff Dean Oníìdé Bàbá Kòfóṣì. Bẹ́ẹ̀ lárí gbajúgbajà olórin fújì ní Ṣeun Àyìndé tí gbogbo ayé mọ̀ sí Kábà Fújì. Bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ òjẹ́gbẹ́ ọgbà òjọgbà ní gbogbo ilẹ̀ Yewa àti nílùú Ìbèṣè ni wọ́n ń ṣe àjọyọ̀ pẹ̀lú kábíyèsí. Àrí ẹgbẹ́ Yewa Youth Progressive Forum lábẹ́ ààrẹ wọn Prince Adésínà Adéròmú, ẹgbẹ́ Golden Sons of Ibèṣè Land lábẹ́ ààrẹ wọn Mustapha Ọláyẹmí, ẹgbẹ́ Achievers, ẹgbẹ́ Ìtẹ̀síwájú, gbogbo ẹgbẹ́ awakọ̀ pátápátá, gbogbo ọ̀dọ́ ìlú tarúgbó tomidan ohun adélébọ̀ ni wọ́n ń kí kábíyèsí aláyélúwà His Royal Majesty Ọba Olúwarótìmí Olúwaṣèyí Múléró Ìlúfẹ́mi lọ́ba ọlọ́kọ́jọbí 3 Aboro ti ìlú Ìbèṣè Yewa ní ìpínlẹ̀ Ògùn kú ayẹyẹ ọjọ́ òbí òní. Bẹ́ẹ̀ ni Prince Samson Múléró tí wọ́n ń kí kábíyèsí kú ayẹyẹ ọjọ́ òbí èní lórúkọ gbogbo mọ̀lẹ́bí tí ọlọ́kọ́jọbí pátápátá korongodo tí wọ́n ń ṣe àjọyọ̀ pẹ̀lú kábíyèsí ọba aláyélúwà Olúwarótìmí Olúwaṣèyí Múléró Ìlúfẹ́mi lọ́ba ọlọ́kọ́jọbí 3 Aboro ti ìlú Ìbèṣè Yewa ní ìpínlẹ̀ Ògùn. Gbogbo àwọn media teams ní ààfin kábíyèsí ni wọ́n ń kí kábíyèsí kú ayẹyẹ ọjọ́ òbí èní lábẹ́ olùdarí ọ̀gbẹ́ni Ajíbọ́dé Abdulkabir Ọláwálé. Èmi gan fúnra mi Dr. Moruf Oníìdé Agogo ọ̀rọ̀ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ IBS TV àti gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá ń kí kábíyèsí kú ayẹyẹ ọjọ́ òbí òní. Gbogbo ayé panupọ̀ ṣe ládùúrà fún yín pé kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kò jẹ́ kó pẹ́ kẹ́ẹ̀pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín kábíyèsí o.